Kalẹ́ o, kalẹ́. Kí gbogbo àwọn olólùfẹ́ wa pé a káàtàárọ̀, a kú iṣẹ́ láti àárọ̀ ẹni o. A kú kó lè dá, a kú ìfọmọ ènìyàn ṣe, gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire. Ìyá mi máa ń kọ orin kan nígbà tí a kéré. Ìyá mi á ní, ẹ jẹ́ ká jẹ́ra sí ká má ti jẹ́ra ìyá. Ẹ jẹ́ ká jẹ́ra sí Ọlọ́run tí fẹ́ wa. Àwa ọmọ káàárọ̀ oòjíire. Ẹ dẹ̀ jẹ́ ká fira wa ńlẹ̀. Ẹ jẹ́ ká fira wa ńlẹ̀ ká jáwọ́ nínú àpọ̀n tí ò yọ̀. Ẹ jẹ́ á fi ojú tó ibi tí ìṣòro ilẹ̀ káàárọ̀ oòjíire wà. Gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa, ẹ kàn bá wa gbọ́ lé share button ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí. Kí ló dé tá à ń fìyà jẹra wa? Ìbéèrè ni tó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa. Kí ló dé tí à ń fìyà jẹra wa, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire? Kí ló dé tí ẹ jẹ́ ká fìyà jẹ Fúlàní tó ń gbógun tì wá? Kí ló dé tó ṣe pé ara wa là ń fi ìyà jẹ? Ǹjẹ́ ó ń bójú mu irú àkókò tá a wà yìí kí ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire kí a máa gbógun tira wa? Nítorí pé mo fẹ́ di ọlọ́lá, mo fẹ́ di ọlọ́rọ̀. Ǹjẹ́ ó bójú mu láti wí pé ká máa kọjú ìjà, ká máa ṣera wa ń jàmbá látàrí wípé ẹ fẹ́ di ọlọ́lá, ẹ fẹ́ kọ́rọ̀ jọ, ẹ fẹ́ lórúkọ? Mo máa ń ṣe àkàwé ọ̀rọ̀ kan, màá ní ẹ jẹ́ á rántí olóògbé Moshood Káṣímáwo Abíọ́lá. Bí bàbá ṣe kọ́lá jọ tó, bó ṣe kọ́rọ̀ jọ tó, bó ṣe lókìkí tó, ìgbà tí ẹni tó ní gbogbo nǹkan tó dé ńkọ́, kí ló ṣẹlẹ̀? Bàbá ò mà lérò ẹ̀. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀ sí orí ètò ti alẹ́ yìí. Ẹ kú kó lè dá, ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú àdúró ti Koiki Media. Ẹ bá wa gbọ́ lé share button ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí. Ẹ dẹ̀ fi ẹ má jẹ́ ká máa gbàgbé láti fi opinion wa láti fi sí comment section bí a bá ṣe ń sọ. Nítorí pé ọ̀rọ̀ tó wá jíròrò ní alẹ́ tèmi, ọ̀rọ̀ tó tún máa ṣe wá láǹfààní ni láti tún fi challenge àwọn tó wà ní ipò olórí kan sí ìkejì. Nítorí pé tí a bá kàn sọ̀rọ̀ ìjọba, ẹ jọ̀ọ́, ǹjẹ́ ìwọ gan tí ò ń bú ìjọba, ìjẹ́ ìwọ ipò tí ìwọ wà, ìjẹ́ o lò dáadáa? Ṣé o lò dáadáa? Ìbéèrè tèmi á máa béèrè nìyẹn. Ṣé o lo ipò yẹn dáadáa? Ṣé o lò bọ́lọ́run ṣe ní kó ṣe lò? Mo rántí ní ọdún bíi mélòó kan sẹ́yìn, tá bá wà lílé bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kéèsì oríṣiríṣi, olówó ilé nínú ìlú ó gbalẹ̀ mi, olówó ilé nínú ìlú wa ó gba ìyàwó wa, olówó ilé nínú ìlú wa ó fẹ́ pa wá torí ogún ìní bàbá tiwa. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn á ṣe máa mú wá ọ̀tún lósì. Olóyè ló mọ bó ṣe ń to ọ̀rọ̀ yìí láti ilẹ̀. Ǹjẹ́ ó yẹ ká máa lo agbára lérí ara wa? Ṣé ó bójú mu? Ṣé ó bójú mu? Gbogbo agbára tí a ní ṣe jẹ́ ká lọ lò ó lérí Fúlàní. Àwọn èèyàn á ní níbo ni mò ń lọ? Ẹ̀yin tẹ́ bá béèrè ibo ni mò ń lọ, ẹ kọ́kọ́ bá wa wo àkọlé ètò wa náà. Ẹ kọ́kọ́ bá wa wo àkọlé ètò wa. Ẹ já bi ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo. Kí ló dé tí ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn ní Ondo State, Mr. Akogun Adetunji Adeleye, kí ló dé tí wọ́n fi ń fún àwọn ọmọ lẹ́yìn wọn, tí wọ́n fi ń lépa ẹ̀mí wọn? Kí ló dé tí wọ́n fi ń ròpù wọn? Nítorí pé ọ̀rọ̀ yìí ó ti ń jà ràìnràìn láti bí ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn. Ó yẹ kí ti wá ṣe program, even kí brother mi Saheed re kí wọ́n tó gbé lé ọ̀sẹ̀ tó lọ. Ó dà pé ọ̀sẹ̀ tó lọ ni brother mi re tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń dá sí ọ̀rọ̀ yẹn. Mo ti rí ọ̀rọ̀ yẹn before that time,
but I was very busy látàrí ìdí kan fún ìdí kejì kó lè dá náà ni. Òun ni ò jẹ́ kí n ráyè àti dá sí ọ̀rọ̀ tẹ̀ pọ̀ tó yẹ ká dá sí tá a ráyè during that time. Mo ti fẹ́ dá sí kí brọ́dà mi Saidi rẹ̀ wọ́n tó dá sí. Mo dẹ̀ bá ládùúrà pé bí wọ́n ṣe fẹ́ dáadáa fún òbí àwọn ọmọ tí wọ́n ń jà fún lọ́wọ́ yẹn, Ọlọ́run máa bá mi ṣe dáadáa fún wọn. Ọlọ́run bá mi ṣe dáadáa fún brọ́dà mi Saidi rẹ̀ tó tètè pé bàbá wa ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn Adéyẹmọ Ìgbòho Òòṣà tó tètè pé bàbá sí àkíyèsí. Jẹ́ ó bójúmu láti pé ká máa fi ìyà jẹra wa. Ẹjọ́ yẹn tẹ́ bá wà ní orí ètò pẹ̀lú wa, ǹjẹ́ ẹ̀ ń gbọ́ wa loud and clear? Ẹjọ́ tẹ́ bá ń gbọ́ wa loud and clear, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. A ṣe ń sọ fún yín látàná, a ṣe ń test irinṣẹ́ yìí ni. Ẹ má jẹ́ ká fowó jóná, a ṣe ń test ẹ̀. Tó bá jẹ́ ilé ìta ṣe máa dá padà lójú ọjọ́ ká ṣì tètè tó di pé ó pẹ́ jù tó di pé wọn ò ní gbà mọ́. Ṣé ẹ̀ ń gbọ́ wa loud and clear? Ẹjọ́ tẹ́ bá kàn gbọ́ wa, ẹ bá wa tẹ̀ sí comment section, ẹ jẹ́ ká mọ̀. Ẹ jẹ́ ká mọ̀ pé ẹ kàn bá wa tẹ yes àbí kẹ́ tẹ̀ pé loud and clear please. Ẹjọ́ àlè fowó jóná àmì àṣẹ kẹ́dẹ̀ bá wa gbọ́ lè ṣẹ́ bọ̀tọ̀ ẹ ṣeun. Now bí mo ti ń bá lọ, kí ni ohun tí ó ṣẹlẹ̀? Colleague mi rán ni ó kọ́kọ́ lọ sí ìpínlẹ̀ Ondo tó lọ grant àwọn interview kan, but kò ń ṣe ẹni tí a jọ ń ṣiṣẹ́ lórí iléeṣẹ́ yìí. Ẹ ṣé gan ni brother mi Mr. Ọláwálé, mò ń kí yín lẹ́ẹ̀kan but kí n tó ráyè àti kí yín ó dà pé ẹ ti kó lórí ètò. Mo notice pé ẹ ti lórí ètò kan pẹ̀lú wa lẹ́ẹ̀kan yẹn. Ẹ ṣé gan ni. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. My brother, my lovely brother. Ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. Mr. John, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. Wọ́n ní ó ń loud, ẹ ṣé gan ni. Tó bá ń loud lọ́dọ̀ tiyín náà, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ẹ má kọ̀ dákẹ́, ẹ jẹ́ ká mọ̀. Ẹ má jẹ́ ká fowó jóná. A lot of things ṣì wà tá a ṣì fẹ́ rà sí tí ò tí ì sí agbára. Òun láyé sọ pé ẹni tó bá ní agbára láti ràn wá lọ́wọ́, I need the speaker tí ẹ fi máa enjoy wa tá a máa dún dáadáa. I need the speaker, a sì need iná ẹ̀. Ẹ bá ní agbára láti ràn wá lọ́wọ́, ẹ bá wa kàn sí Mr. Koiki. Ẹjọ́ kì í ṣe bẹ̀rẹ̀ kọ́ là ń lọ. Yà ibi tá à ń lọ ni. Nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn, according to àwọn tó witness, nítorí pé tó bá jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣe rí láti bí ọ̀sẹ̀ bíi méjì tí ọ̀rọ̀ ẹ ti ń jà ràn more than that, ó yẹ kí ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo Mr. Akogun Adetunji Adeleye, ó yẹ kí wọ́n ti jáde síta kí wọ́n ti address ọ̀rọ̀ yẹn wípé ìṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí o, bí eléyìí lọ̀rọ̀ ṣe rí o. According to pẹ̀lú research wa àti eléyìí tí brother wa Mr. Saidi rẹ̀ tí wọ́n ṣe, mo rí i pé ó jọra wọn. Now kí ló ṣẹlẹ̀? Tẹ́ bá wo fọ́nrán tí ẹ ń wò lójú screen wa yìí, ẹ rí i pé ẹ ń wo arákùnrin kan lẹ́gbẹ̀ẹ́ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó wọ blue, ìkan wà lẹ́rìn tó wọ white, ọmọ kékeré yẹn. Ẹnìkan náà wà lẹ́gbẹ̀ẹ́ tó wọ bí ash color yẹn. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó wọ ash color yẹn, tó wà àwọn méjì tó ṣàwà lẹ́gbẹ̀gbẹ́ méjì yẹn, àmọ̀tẹ́kùn ni wọ́n. Tẹ́ a bá dẹ̀ rántí ọ̀rọ̀ yìí, ètò tá à ń ṣe ó wà very very important o. Ẹ bá wa share kó kan ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn ní ìlú Ondo, ó kàn wọ́n lára. Ẹ bá wa share. Now nítorí pé a gbọ́dọ̀ dákẹ́, bandit tó yẹ kán jẹ́ ká fojú ọ̀rọ̀ bandit tó yẹ kán jẹ́ ká fojú tó, wọn ò jẹ́ ká fojú tó. Àwọn tó lè jà fún ìlú ni wọ́n ń gbógun tì. Ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó ní interest, tó ní nǹkan kan sí méjì tó lè contribute sí ìrìn àjò yìí, ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ fi dákẹ́.
tó pé wọ́n wò pé ara wa náà lọ tún máa rògbò wọ́n máa ṣe. Kí ló ṣẹlẹ̀? Tí ẹ bá gbàgbé, ẹ rí i pé kọ́lọ́run bá wa dẹlẹ̀ fún gómìnà Rótìmí Akérédolú, gómìnà àná nípínlẹ̀ Ondo. Ẹ rí i pé gómìnà nígbà tí wọ́n wà láyé wọ́n jà takuntakun láti wí pé kí Àmọ̀tẹ́kùn lè fìdí múlẹ̀. Wọ́n jà takuntakun láti wí pé kí Àmọ̀tẹ́kùn kó lè fìdí múlẹ̀. Ẹ ṣé gan ni brọ́dà mi Wálé, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. Ọwọ́ tẹ fi tẹ̀ ẹ́ ní fi gbọ́mọ sí àṣẹ Èdùmàrè àti gbogbo ẹ̀yin tẹ́ ti tẹ̀, gbogbo ọwọ́ tẹ́ fi ń share tẹ́ fi bá wa share ẹ̀ ní fi gbọ́mọ sí. Now, ẹ rí i pé gómìnà Rótìmí Akérédolú tó bá ń sọ̀rọ̀ ẹni tó lay the foundation Àmọ̀tẹ́kùn lénìí, gómìnà Rótìmí Akérédolú ni. Wọ́n wà lára àwọn tó kàn ń pariwo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wọn. Mò ń sọ̀rọ̀ nínú politics o. Nínú àwọn tó ń wà ní ipò ìjọba ńgbà yẹn. Òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pariwo síta nínú ìjọba pé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn míì kò tẹ́ mi lọ́rùn. A lè gbà. Now, kí ni gómìnà Rótìmí Akérédolú wá ṣe? Pẹ̀lú wọ́n sowọ́ papọ̀ pẹ̀lú àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá. Wọ́n dá Àmọ̀tẹ́kùn kalẹ̀. Nígbà tí wọ́n dá Àmọ̀tẹ́kùn kalẹ̀, ó tó stage kan, gómìnà Rótìmí Akérédolú nígbà tí ọ̀rọ̀ insecurity yẹn wá ń le sí tó ń le sí, kò pẹ́ sí ní ọ̀rọ̀ sickness gómìnà Rótìmí Akérédolú tí ó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n gbogbo bí sickness wọn ṣe bẹ̀rẹ̀ sí, ọ̀pọ̀ndíò wọ́n sì ń tiraka pé no sẹ́ àní ẹ̀ lè máa pa àwọn èèyàn mi kí n dákẹ́ kí n máa wò yín no mi ì lè gbà. Gómìnà Rótìmí Akérédolú bá débi pé wọ́n wá ní pé wọ́n fẹ́ ra AK-47 fún Àmọ̀tẹ́kùn Ondo State kí wọ́n dẹ̀ máa empower wọn. Now, the question is that nínú ìwádìí tí a ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ni wípé ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo, àwọn ní Mr. Akogun, àwọn ni wọ́n ti ń ṣe, wọ́n ti wà ńbẹ̀ láti ìgbà tí wọ́n ti fi Àmọ̀tẹ́kùn lọ́lẹ̀, àwọn ní ọ̀gá Àmọ̀tẹ́kùn good and fine. Ṣùgbọ́n nínú ìwádìí wa, a wá rí wípé entitlement tí àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n face a lot of things ní Ondo State, tí wọ́n ní nǹkan tí wọ́n ní entitled sí, tí wọ́n ní àǹfààní sí, wọn ò fún wọn. Kí ni àwọn nǹkan tí wọ́n ní entitled sí? Ó bẹ̀rẹ̀ láti bí promotion, ó bẹ̀rẹ̀ láti bí owó. Àwa wádìí ọ̀rọ̀ débi wípé láti 2020, 2021, a wá rí wípé àpò ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn ní Ondo State Government ni wọ́n ń san owó àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn sí ní Ondo State. Ìbéèrè wa fún talẹ́ ni pé ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ bá wa fi sí comment section. Ẹ̀yin tẹ́ bá wà lórí ètò pẹ̀lú wa. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé kí ni ká sọ wípé ó fà á? Nítorí pé gómìnà tó wà ńbẹ̀ ń sìn kò tíì sí ńbẹ̀ ńgbà yẹn. Ó túmọ̀ sí pé kì í ṣe èní kọ́ ni wọ́n ti ń san owó yẹn sí àkàtà àwọn owó yẹn sí àkàtà ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo, Mr. Akogun. Kí ló fà á tó fi jẹ́ pé òun ló yẹ kó máa sọ sálárì fún ẹni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba? Ṣèbí normal bí wọ́n ṣe ń san sálárì ní ilé-iṣẹ́ ìjọba wo ni wọ́n ti máa ń sọ sálárì yẹn? Wọ́n wà ní under budget. Mo ti gbàgbé. Finance, ṣé finance ni àbí
àbí walls àbí ó ṣàtìyẹ ẹ̀yin tí ẹ jẹ́ òṣìṣẹ́ ìjọba ẹ wà lórí ètò pẹ̀lú wa. Ọ̀wọ́n láti ibẹ̀ direct ni àwa ní believe pé ó yẹ kí wọ́n ti máa gba alert. Ìdí pàtàkì gan nìyẹn tí ó fi yẹ kẹ́ bá wa share program yìí. Nítorí pé tí wọ́n bá tiẹ̀ yọ̀ǹda bàbá ọmọ tí wọ́n arrest yìí tó sọ̀rọ̀ síta, torí pé àwọn mẹ́ta ni wọ́n sọ̀rọ̀ síta, tí àdẹ̀wá rí wípé ọ̀gá àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n wá ń gbógun tì wọ́n just because of wípé wọ́n sọ̀rọ̀ síta tí wọ́n dẹ̀ ń lépa ẹ̀mí wọn according to those guys. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Báwo ni a ṣe jẹ́ wípé ọ̀gá àmọ̀tẹ́kùn la máa san sálárì àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ àmọ̀tẹ́kùn láì ṣe private sector? Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ẹ ṣé gan ni brother mi Mr. Ọláwálé. Brother mi Mr. Ọláwálé ní the answer is no. Ẹ ṣé gan ni because ó ń ya èmi náà lẹ́nu nígbà tí mo ń gbọ́ ọ̀rọ̀ yẹn wípé ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn gbẹ́sẹ̀ lé owó àwọn àmọ̀tẹ́kùn. Wọ́n ní ẹni tó bá dẹ̀ sọ̀rọ̀ á di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lépa ẹ̀mí ẹ̀. Kí ló fà á? Ṣé ọ̀wọ́n yẹn wá gẹ́gẹ́ bí bandit tó yẹ kẹ́ máa lépa ẹ̀mí wọn ni? Ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn Ondo State ẹnẹ́jọ́ jẹ́, torí pé ẹ̀yin náà sì tó bá ní kẹ́yìn náà sọ, ẹ bá wà níbì kan sí méjì ẹ máa wà lára àwọn tá a máa bá wọn bú ìjọba. Ẹ tẹ̀ máa sọ débi pé ẹ máa sọ amọ̀ yín dáadáa, amọ̀rú amọ̀rú yín dáadáa. Ẹ máa sọ débi pé ìjọba ni ò fún yín láyè, ìjọba ni ò jẹ́ kẹ́ ṣe kíní kan, ìjọba ni ò jẹ́ kẹ́ ṣe gbá. Ǹjẹ́ ẹ̀yin fúnra ara yín gan mọ́? That is the question. Ṣé ẹ̀yin gan fúnra ara yín mọ́ tó bá jẹ́ pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn yín tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí? Ṣé ẹ̀yin fúnra ara yín gan mọ́? Mo dẹ̀ mọ̀ pé kí àwọn guys yẹn tó jáde síta kí wọ́n tó wá sọ ní gbangba bẹ́ẹ̀ yẹn, ó túmọ̀ sí pé ẹ̀ ń ṣe lóòótọ́. Promotion tó yẹ kẹ́ tún fún wọn, ẹ̀ fún wọn. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? A tiẹ̀ mọ̀ pé promotion ọ́fíìsì yín ló yẹ kó wà, nítorí pé ẹ̀yin lẹ mọ ẹni tó ń ṣiṣẹ́ dédé, ẹ̀yin lẹ mọ ẹni tí ó kájú ẹ̀. Yes, ìyẹn ó yẹ kó wà lọ́fíìsì yín. Bọ̀ báwo ló ṣe tún máa jẹ́ pé ọ́fíìsì yín ni ẹ̀yin lẹ tún san sálárì? How come? Àwa ọmọ Yorùbá ṣe ti wá rí pé àwa fúnra ara wa gan, àwọn bandit kan wà lẹ́rìn wa tó yẹ ká gbàdúrà fọ́lọ́run bá wa yọ dànù. Àwọn bandit kan wà tí wọ́n jẹ́ ọmọ Yorùbá. Yes, mi ò sọ pamọ́, gbangba ni mo ti ń sọ ẹ̀. Àwọn kan wà lẹ́rìn wa tó jẹ́ pé ìwà ọwọ́ wọn, iṣẹ́ ọwọ́ wọn ó le ju ti bandit lọ. Let's say the fact. Yes, ó burú ju ti bandit lọ. Ó wá di pé ẹ wá arrest ìkan lára àwọn guys yẹn. Kódà nínú ọ̀rọ̀ àwọn guys yẹn, àwọn gan náà ó dà pé wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ni, ọwọ́ ò ṣe ba àwọn méjì tó kù. Aláàánú ìlú kan ló wá tó lọ ṣe fídíò ọmọ tí àwọn ọmọ yẹn sọ wípé àwọn ti wà lé, wọ́n ti arrest bàbá wọn láti bí ṣé mo ti gbàgbé, láti bí January kan ni wọ́n ní wọ́n ti arrest bàbá wọn, ṣé bá January àbí February, pé torí pé bàbá wọn béèrè fún ẹ̀tọ́ ẹ̀. Ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn béèrè fún ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Ẹ bá wá ṣe tán a máa bú President Bọ́lá Ahmed Tinubu. Ìjẹ́ àwa gan ṣé àtúnlé wa ṣe? Nítorí pé inú ilé ni ìjọba ti bẹ̀rẹ̀. Mo máa ń sọ inú ilé ni ìjọba ti bẹ̀rẹ̀. Inú ilé tó ti wá bẹ̀rẹ̀ yẹn, ǹjẹ́
ipa táwa ń kó ǹjẹ́ a kó dáadáa, ǹjẹ́ a ṣe dáadáa díẹ̀, ṣé a ṣe dáadáa díẹ̀. Ẹ̀ka lẹ́lẹ́kan sí. Ọ̀rọ̀ tó dé lẹ́yìn ó gba pé ká bi ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo. Ó gba wípé ká bi ọ̀gá àgbà fún àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo. Wọ́n ní ẹjọ́ ń jẹ́ His Excellency Gómìnà Orímisàn Ayédàtiwa. Ọ̀gá àgbà fún àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo. Wọ́n ní ẹjọ́ ń jẹ́ Sàlíwá ilé àkàtà yín. Wọ́n ní ẹjọ́ ń jẹ́. Ẹ dẹ̀ bá wa ṣe látàgbà tẹ́ bá wa ṣe findings tán, ẹ tún bá wa ṣe kí nìdí tó fi jẹ́ wípé ọ̀gá àgbà àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ló ń sanwó fún àwọn Ondo State àmọ̀tẹ́kùn. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ṣeé ṣe kẹ́ má mọ̀ sí. Tó bá ń sọ̀rọ̀ nípa ilé ìjọba pọ̀, kì í ṣe gbogbo ẹ̀ ni gómìnà lè mọ bí wọ́n ṣe ń sanwó. Ó kàn lè mọ iye tí wọ́n ń san ni, kò ń ṣe gbogbo ẹ̀ ló lè mọ bí wọ́n ṣe ń sanwó. Mo sì mọ̀ yẹn dáadáa. Ẹ mọ̀ bí ọ̀rọ̀ bá ṣe rí làwa ṣe máa sọ. Fear nobody, Ọlọ́run nìkan làwa bẹ̀rù. Dúpẹ́ Ọlọ́run ló lẹ̀mí wa. Ọ̀tí tóòtọ́ bá dé ẹ̀já bira wa. Kò ń ṣe tìjà kọ́ ọmọ ìyá ni wá. Àwọn Fúlàní agbénipa tí wọ́n ń dààmú Àkúrẹ́ North, tí wọ́n ń dààmú àwọn inú igbó kan ní Ondo State, ní Ọ̀wọ̀ gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣe jẹ́ ká dojúkọ àwọn yẹn. Ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn, mò ń bá yín sọ̀rọ̀ sà. Mo mọ̀ pé wọ́n á ṣe prógámù yìí dé ọ̀dọ̀ yín. Mo mọ̀ àwọn tó máa mọ̀ yín tó máa ní nọ́mbà yín wọ́n wà. Ìbéèrè là ń béèrè àti bàbá sí ọmọ. Ṣé ó bójú mu? Ṣé ìwà tí ẹ̀ ń wù ṣé ó bójú mu? Ṣé ẹ wùwà bàbá? Yes, ẹ ṣé gan ni brọ́dà mi Mr. Ọláwálé. Ẹ jẹ́ ká ṣí ẹ̀ kó kan ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn. Ẹ jẹ́ ká ṣí ẹ̀ kó kan lára. Ẹ dẹ̀ jẹ́ ká ṣí ẹ̀ kó kan gómìnà Orímisàn Ayédàtiwa of Ondo State. Ẹ jẹ́ kó kan lára. Ẹ jẹ́ ká ṣí ẹ̀ kó kan Anthony General. Ẹ jẹ́ ká ṣí ẹ̀ kó kàn wọ́n lára. Anthony General Ondo State. Torí pé ọ̀rọ̀ Ondo State ní Ondo State ló ní ọ̀rọ̀ ẹ bá wí. Ondo State dẹ̀ ni wọ́n ti lè treat ẹ̀. Wọn kì í ṣe àjọ ọlọ́pàá kọ́ máa sọ pé bóyá àníkan ṣí ẹ̀ dé ọ̀dọ̀ IG. No, IG ò ní right lérí àmọ̀tẹ́kùn. Ẹ bá wa ṣí ẹ̀, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ ẹ̀. À ń béèrè lọ́wọ́ wọn. As bàbá sí ọmọ, jẹ́ ó bójú mu. Ṣé àwọn arákùnrin ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí bandit ni? Àbí ṣé wọ́n gbàbọ̀dè ni? Torí pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ yẹ kó ti sọ̀rọ̀. Wọ́n ní àwọn láyè kan sọ̀rọ̀. Wọ́n ní ẹni tó bá sọ̀rọ̀ wá máa lépa ẹ̀ ni. Kí ló dé? Ṣé àwọn ará ibi jẹ́ gẹ́gẹ́ bí bandit ni tó yẹ ká gbógun tì? Kí ló dé tó jẹ́ pé àwọn boys yín lẹ̀ ń gbógun tì? Kí ló dé tá à ń jẹra wa nílẹ̀ Yorùbá? Kí ló dé? Ìkà jẹra sí kámọ́ọ̀tì jẹra ìyá. Bí ìyá mi ṣe máa ń kọ fún wa nígbà táwa kékeré nìyẹn. Táwọn ẹ̀gbọ́n wa tó bá ti ń nà wá. Tí mọ́mì wa dẹ̀ wá rí pé wé ìtọ́ fi ń nà wá yẹn kò right. Mọ́ ìmọ̀ àwa máa kọ orin kan. Ẹ̀jìká jẹra sí kámọ́ọ̀tì jẹra ìyá. Ẹ̀jìká jẹra sí tọ́lọ́run ṣe dá wa. Tó bá jẹ́ pé inú àdúgbò náà ni tí bóyá ẹnìkan ń gbógun ti ẹnìkan, orin tí mọ́ ìmí máa ń kọ nìyẹn. Tí mọ́ ìmí bá fẹ́ bá àwọn èèyàn parí ẹ̀ ládùúgbò, mọ́ ìmí á ní àpẹ ẹnìkíní àpẹ ẹnìkejì á ní ẹ̀jìká jẹra sí kámọ́ọ̀tì jẹra ìyá. Ẹ̀jìká jẹra sí tọ́lọ́run ti dá wa. Ẹni tí ò bá mọ ìtumọ̀ orin tó ní kìmí ni. Mọ́ ìmí á ní ẹ jẹ́ ká fira wa ńlẹ̀ ká má jẹra wa ń yà mọ́. Ìtumọ̀ orin yẹn nìyẹn. Ẹ jẹ́ ká fira wa ńlẹ̀ bí Ọlọ́run ṣe dá wa. Ẹ má jẹ́ ká jẹra wa ń yà mọ́. Kí
Kilode tá à ń gbógun tira wa lẹ́ẹ̀rí between àmọ̀tẹ́kùn eléyìí tó bá ń ṣẹlẹ̀ ní other state náà ẹ̀yin àmọ̀tẹ́kùn other state eléyìí tó bá ń ṣẹlẹ̀ sí ẹ pariwo síta nítorí pé àwọn gáìsì wọ́n confirm ẹ̀ wípé ní ìpínlẹ̀ Èkìtì wípé wọ́n sọ entitlement tí wọ́n ní entitlement tó yẹ kọ́wọn ti gbà láti ya 2020 tí Èkìtì ti gbà tí Ọ̀ṣun ti gbà tí Ọ̀yọ́ State ti gbà wọ́n náà wọn ò tí gbà tiwọn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. Ok brother wa ààrẹ Ìṣẹ́gun àbí kílẹ̀ ní ẹ̀ ń jẹ́sà bóyá dáàdi wà dẹ̀ ni ààrẹ Ìṣẹ́gun Ọ̀fà àbí wọ́n ní which matter please matter tá à ń sọ̀rọ̀ nípa ni pé ok kó má di pé ẹnu nìkan la kàn fi ń ṣàlàyé àti ń ṣàlàyé látẹ̀kan ẹ wà lórí ètò pẹ̀lú wa ẹ jẹ́ ká play ohun àwọn gọ́gọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tí wọ́n lọ sí ọ̀dọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho ṣàlénì tí wọ́n lọ bá bàbá tí láti through brother mi Saheed Ire tó jẹ́ pé àwa náà ti wà lórí ẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì ṣùgbọ́n àráyè wá fún program ni ò jẹ́ ká ti mú ìṣẹ̀lẹ̀ yẹn wá àbá tẹ̀ ti mú wá gan before this time ṣùgbọ́n lénìí ni brother mi Ire padà tó wá remember mi wá ginger mi a gbọ́dọ̀ dákẹ́ sórí ọ̀rọ̀ yìí báwo lẹ́yìn kàn ṣe máa fi ọwọ́ lágbá wa lójú ẹ̀ tí ì ṣe ju ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn lé Ondo State ẹ̀ tí ń ṣe ọ̀wọ́ yọ̀bílẹ̀ ẹ bá wá wà ní ipò tó jù bẹ́ẹ̀ lọ ńkọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́ ẹ̀ ní jẹ́ ká rìn mọ́ ń gbòòrò kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wọnú ẹ jẹ́ ká lọ gbọ́ ọ̀rọ̀ yẹn látẹnu àwọn gáìsì yẹn so that tí ẹ bá gbọ́ ẹ lé ọ̀dẹ́ sàpé kì í ṣe pé àkọ́hún propaganda di ọ̀rọ̀ ẹ bá gbọ́ léṣẹ́ bọ̀tì ọwọ́ tẹ̀ kí n tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹṣẹ́ dùn. Now December 10, 2025 ni wọ́n ti mú bàbá àwọn ọmọ ẹ̀ sí prison látàrí pé ó béèrè fún ẹ̀tọ́ ẹ̀ ẹ̀já máa bá wọn. ṣẹgbọ́n kan tí olóyè Adéyẹmọ sọ fún wọn bẹ́ẹ̀ ó dàbí pé kìíní ẹ̀gàn ò kílẹ̀ olóyè Adéyẹmọ Ìgbòho ṣá ní wọ́n má pa irọ́ pé bí ọ̀rọ̀ bá ṣe ṣẹlẹ̀ nìkan wọ́n ṣe sọ pé ṣé wọ́n mọ̀ pé ọ̀gá àwọn àgbà fún àjọ DSS a máa wo fídíò yìí pé wọ́n dẹ̀ máa pè wọ́n torí pé Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n kórìíra pé kéèyàn máa parọ́ wọn ò fẹ́ láyé wọn wọ́n kórìíra ẹ̀.
ok ẹ ṣé gan ni sà wọ́n ní kí n fẹnu explain better ó dà pé kí ní ẹ̀ ò clear èmi náà ti sọ ẹ ṣé gan ni ẹ ṣé pé ẹ tẹ̀ pé wá sí àkíyèsí torí pé èmi náà ti rí bẹ́ẹ̀ ẹ ṣeun. Now bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ní fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń wọlé ẹ bá gbọ́ léṣẹ́ bọ̀tìn àti ẹ̀yin tí ẹ máa gbọ́ lẹ́yìn ètò. Ọ̀gá àgbà àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo mi ní bẹ̀rẹ̀ láti ibi tí mo ti bẹ̀rẹ̀ dá ìbẹ̀rẹ̀ mi ní bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wá di pé àtúmọ̀ pẹ́ ọ̀rọ̀ kan lè sì ní ṣe ń bọ̀ lórí program. Ọ̀gá àgbà àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ó ní àwọn ìkan lára àwọn mẹ́ta lára àwọn àmọ̀tẹ́kùn àjọ àmọ̀tẹ́kùn tí wọ́n fi ẹ̀sùn kan ọ̀gá wọn ṣùgbọ́n látàrí bí wọ́n ṣe fẹ̀sùn kan ọ̀gá wọn wípé ó ń gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ wọn nítorí pé dádì wa tí wọ́n ń béèrè tí wọ́n ń wá ká explain àmọ́ bí wọ́n ṣe jẹ́ a gbọ́dọ̀ fojú commonize èèyàn àmọ́ bí wọ́n ṣe jẹ́ then now wọ́n ní nígbà tí wọ́n owó tí ó yẹ kí wọ́n ti san fún wọn láti ya 2020 owó tí wọ́n ní ẹ̀táìtù sí láti ya 2020 wọ́n ní nínú ọ̀rọ̀ wọn guys yẹn wọ́n ní Èkìtì state ti san for so long Ọ̀ṣun ti san Ọ̀yọ́ state ti san láìpẹ́ state mẹ́ta yẹn lọ́nà ó ti sọ tán wọ́n confam àwọn àmọ́ bóyá Ògùn state náà ti san tiwọn. Wọ́n ní ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn yìí wọ́n kọ̀ wọn sọ tiwọn. Àwa wá ń bi ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn yìí pé láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan tó bá jẹ́ pé òun ṣe bẹ́ẹ̀ yẹn lọ̀rọ̀ ṣe rí ó yẹ kí wọ́n ti jáde síta kí wọ́n ti sọ̀rọ̀ nítorí pé wọ́n ní gbogbo bí wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ láti bíi years back wọ́n ní wọ́n máa ń tẹ́tì wọn ni. Ọ̀tìgbà tó dà pé ó ti ká àwọn ará ibíbà lára àdẹ wọ́n dẹ̀ tó wá sọ̀rọ̀ kan wọ́n ní ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn ò tún bí fún wọn ní promotion láti ya 2020 kí ló dé ṣẹ́yìn gbàdúrà pé kẹ́ ṣiṣẹ́ kẹ́ má rojú èrè. Ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí kí ló dé tá à ń fìyà jẹra wa kí ló dé tá à lọ fìyà jẹ àwọn bandit Tinubu tó jẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ tó ń bá yín ṣiṣẹ́ lẹ́ ń kógun mọ́ lẹ́ ń fi nǹkan tí ò dá lẹ́ fi ń lọ̀ wọ́n. Wọ́n tún wá sọ débi pé ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn ló ní ẹ̀táìtù sí láti máa san owó àwọn àmọ̀tẹ́kùn ní Ondo State. Àwa ń bi ìjọba ìpínlẹ̀ Ondo nítorí pé kì í ṣe ẹni tó wà ńbẹ̀ kọ́ ló bẹ̀rẹ̀ ya 2020 ní according to tí ó ti bẹ̀rẹ̀. Ìbéèrè wa ni pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ Anthony General ẹ bá wa checkmate báwo ni wọ́n ṣe ń sanwó àwọn àmọ̀tẹ́kùn ní Ondo State àwọn owó wọn ló yẹ kí wọ́n ti sọ fún wọn tí wọ́n ò sọ fún wọn àwọn wo ló yẹ kán ti ní promotion lẹ́nu iṣẹ́ tí wọ́n allow wọn látàrí pé kán lè máa jẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ kí ló dé ẹ bá wa ṣe ìwádìí. Anthony General Ondo State Governor Deputy Governor Speaker ìpínlẹ̀ Ondo ẹ bá wa ṣe ìwádìí nítorí pé dìímọ̀ tí àwọn èèyàn fi ń lo agbára nínú ìlú tí ń pọ̀ jù ẹ lọ lo gbogbo agbára tí a bá ní this time around ẹ jẹ́ ká lọ lò ní lérí àwọn Fúlàní nínú igbó ẹ má jẹ́ ká lò fúnra wa mọ́ ẹ já stop ṣe bẹ́ẹ̀ ẹ já stop ṣe bẹ́ẹ̀ ẹni tó ní àwọn ọmọ kéékèèké sílé ẹ wá gbé bàbá wọn láti December last year débi pé wọ́n ní wọ́n tún lọ rọ́pù wọn wípé torí pé ìyàwó ẹ̀ ń ta kinní kan tí à ní lè sọ lórí afẹ́fẹ́ òkè ẹja sọ bílẹ̀ wọ́n ní wọ́n ń ta mọ́ kíte. Ìbéèrè wa ni pé
ṣé tó bá jẹ́ bẹ́ẹ̀, ṣé ìlànà tó yẹ kẹ́ gbé gbà nìyẹn? Ṣé ìlànà tó yẹ kẹ́ gbé gbà nìyẹn? Tó fi di wípé àtọkọ àti ìyàwó wọ́n lọ jálé prison. Kí ló fà á? Torí pé wọ́n béèrè fẹ́tọ̀ wọn, tí ó yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ẹni méjì tó kù, kódà wọ́n ní wọ́n du ẹ̀mí ara wọn ni tí wọ́n fi rí wọn mú. Ṣé tí nǹkankan, Ọlọ́run má jẹ́ ká rí, tí nǹkankan bá lọ ṣe àwọn ọmọ kéékèèké tí ìyá àti bàbá tó bí kalẹ̀, tí ẹ fi gbé bàbá wọn, tẹ fi gbé ìyá wọn, tó fi di pé ẹ lọ ń gbé wọn jálé prison. Tó bá jẹ́ wípé Ọlọ́run má jẹ́ ká rí kò ṣe déédé, tí nǹkankan bá lọ ṣe àwọn ọmọ yẹn ńkọ́? Kí lẹ máa sọ? Bí ẹ mọ̀ pé ọrùn yín lọ́ máa fún mọ́. Bá ṣe ń lora wa lórílẹ̀-èdè kò dáa. Ó ní mo ṣe máa ń sọ all the time, kó tó bá wọn bújọba, checkmate ara ẹ, checkmate inú ilé ẹ, nítorí pé inú ilé wa ni ìjọba ti bẹ̀rẹ̀. Inú ilé wa ni ìjọba ti bẹ̀rẹ̀. Ṣé o checkmate ara ẹ wò? Ṣé o wo ibi tí ìwọ gan kù sí? Ṣé o wo ibi tó fì sí kó tó bá wọn bújọba? Ṣé ilé tí ìwọ gan ń ṣe, ṣé kò ju tìjọba lọ? Ipò kékeré Ọlọ́run á dẹ̀ fi dán yín wò, ẹ̀ dẹ̀ misuse ẹ̀. Ẹ̀ ń lò bẹ́ẹ̀ ni wípé ẹ wá sọ ayé òun, ẹ sọ di ayé àwa ẹ̀ lọ. Ọjọ́ mélòó la fẹ́ wúlò nílé ayé gan tá à ń wèwò ẹ̀rín? Yes, ọjọ́ mélòó la fẹ́ lò nílé ayé tí à ń wèwò ẹ̀rín? Ilé ayé tó jẹ́ pé ó máa tán lọ́jọ́ kan. Ọjọ́ kan tá à ń sọ yìí kò túmọ̀ sí pé bóyá ayé fẹ́ parẹ́. Ṣùgbọ́n ọjọ́ kan tá à ń sọ yìí ni pé ẹni tó bá ti kú, ó ti tán fún nìyẹn. Gbogbo ohun tí gbogbo dúkìá tó wá kó jọ, á wá di pé á di ti ẹni ẹlẹ́ni. O ò ní ní access sí mọ́. Á wá di pé tún dìde wá ṣe bó ṣe máa ń ṣe. O ò ní lè gbápá mọ́, o ò ní lè gbẹ́sẹ̀, o ò ní lè la ojú, o ò ní lè la ẹnu mọ́. Kódà nǹkan tí wọ́n bá ń gbọ́, tán bá ń sọ, o ò tún gbọ́ mọ́. Kí ló dé? Ọjọ́ mélòó la fẹ́ lò nílé ayé tí à ń wèwò ẹ̀rín ọmọ Yorùbá? Ọjọ́ mélòó la fẹ́ lò nílé ayé? Kí ló dé tí a sọ ayé di àwa àìlọ? Kí ló dé tí a sọ ayé yìí di àwa àìlọ? Kí la fẹ́ gbà? Kí la fẹ́ gbà ń di pé ká máa ṣera wa ń jàmbá? Àwọn ọ̀tá tán yí wa ká tí wọ́n ń ṣe wá ń jàmbá, ǹjẹ́ a rí wọn ṣe ń jàmbá? Kò sí bó ṣe lówó tó, kò sí bó ṣe lo agbára tó, wàá fi ayé ńlẹ̀ lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ni, bàbá Sàràkí, ó ṣe tí ó tó gbà tó yá. Àwọn kan tẹ́ sọ pé eléyìí ò lè kú mọ́, kinní kan gbà yẹn, ó ń fi àwọn èèyàn ṣe kinní kan ni wọ́n ṣe. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run ò lè mú, Ọlọ́run ò tí ì ṣẹ̀dá ẹ̀. Ẹni tí Ọlọ́run ò lè mú, àní Ọlọ́run ò tí ì ṣẹ̀dá ẹ̀. Má jẹ́ kán tàn ẹ́. Má jẹ́ kán tàn ẹ́ pé bóyá ó máa ku ẹnìkan sáyé. Tó bá tó àsìkò, gbogbo wa la jẹ gbèsè ẹ̀. Kí ni wọ́n á máa sọ ń pa tiẹ̀? Kí ni wọ́n á máa sọ ń pa tèmi? Gbogbo èèyàn ló ń pariwo Awólọ́wọ̀ lénìí. Ìgbà tó dojúrú tán, gbogbo èèyàn ń pariwo Awólọ́wọ̀. Awólọ́wọ̀. Ṣèbí ohun tí ó ṣe, wọ́n sọ ọ́. Ohun tí ẹnìkọ̀ọ̀kan wa náà bá dẹ̀ ṣe lénìí, ìtàn ní bó dọ̀la. Yálà a wà láyé, yálà a ti jáde láyé, wọ́n á máa sọ bó dọ̀la. Kò ní ṣe pẹ̀lú ìgbà tí o fi ilé ayé lẹ̀. Kò ní ṣe pẹ̀lú bóyá o dàgbà o darúgbó. Wọ́n á sọ ohun tí o bá ṣe lénìí, dá ìtàn tó bá dọ̀la. Ó máa dá ìtàn tó bá ti di ọ̀la. Mo kí brọ́dà mi. Mo kí wọn dáadáa. Mr. Saheed Ire. Mo gbàládùra ẹ̀ pé ifá yín á máa fọn re ní gbogbo ìgbà ni. Àmín àṣẹ Èdùmàrè.
pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ gbé yìí ó dùn mọ́ mi nínú gan torí pé ibi gan tí ọ̀rọ̀ ti máa níyànjú nìyẹn. Ọ̀rọ̀ ò ní déwájú olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà who is ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn Ondo State ó kéré. Yes. Ibi tí olóyè bá ti ń sọ̀rọ̀ lẹ́bùn wọn wẹ́ bẹ́ẹ̀ ni. Wọ́n jẹ́ pé bàbá wa Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n fẹ́ràn pé kó máa ṣe nǹkan according to bó ṣe yẹ kán ṣe ṣe. If not so, tó bá jẹ́ pé ẹlòmíì ni, in fact, ọ̀nà tó máa gbégbà ọ̀tọ̀ ni. But mo fẹ́ràn bàbá mi, fẹ́ràn bàbá mi Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ń sọ fún àwọn guys yẹn, ẹ sòótọ́ o, má parọ́ fún òun, wọ́n parọ́ wájú òun, and it's true. Ẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá mi Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo wọn ti fi dá wọn lójú bẹ́ẹ̀ pé wọ́n máa fi àwọn bàbá àwọn ọmọ yẹn kalẹ̀. Ṣé gan ni bàbá bẹ́ẹ̀ ti ń dá sí ọ̀rọ̀ ilẹ̀ káàrọ̀ òjire ilé yín àtọ̀nà yín náà ò ní bàjẹ́ ẹ̀ ní rohun pé sọnù bí ò ṣe bí ọmọ. Mo dúpẹ́ gan Adéyẹmọ Ìgbòho Òòṣà. A tún fi àkókò a tún fi ń pàrọwà fún President Bọ́lá Ahmed Tinubu. A fi àkókò a fi ń pàrọwà fún Engineer Ṣèyí Mákindé. Kódà nígbà tí bàbá ń ṣe interview fáwọn ọmọ yẹn bàbá tó sọ ọ́ jáde nínú ọ̀rọ̀ pé kí Engineer Ṣèyí Mákindé kó pe àwọn káwọn wọgbó ti àwọn atiláwí káwọn kẹjẹ kan jọ ṣeré ọwọ́. Ṣé bí wọ́n ṣe ń gbẹ̀mí àwọn èèyàn yìí Engineer Ṣèyí Mákindé ṣé òun ló tẹ́ yín lọ́rùn ni? Ṣé òun ló tẹ́ yín lọ́rùn ni? Ṣé òun ló tẹ́ yín lọ́rùn ni? Ẹ jọ̀ọ́ náà ẹ pípò ẹ jọ̀ọ́. Kò make sense bó ṣe ń lọ yìí. Kò make sense náà. Kí ẹranko wá máa ṣe wá bó ṣe wù wọ́n. Ẹranko lọ̀rọ̀ pípò yìí náà. Ẹranko lọ̀rọ̀ pípò yìí. Wọ́n dẹ̀ máa ṣe àwọn èèyàn wá báṣubàṣu kẹ́ ìkan dẹ̀ dákẹ́. It's not proper. It's not proper. Let's say the fact. Let's say the fact. Ànírojú báyìí fún ti alẹ́ ni ẹ̀tẹ́ ti bá wa share, ẹ̀tẹ́ ti bá wa comment, ẹ̀tẹ́ bá wa like. Ẹ̀tẹ́ wò wá, àdúpẹ́ lọ́wọ́ yín, àmọ́ lóore. Ẹ̀ní ṣubú dànù, ẹ̀ní ṣílẹ̀tẹ̀. Ẹ̀ní rohun pé sọnù bí òṣèbí ọmọ. Dúpẹ́ gan, dúpẹ́ lọ́wọ́ olùdásílẹ̀ ìkànnì Koiki Media. Mo dúpẹ́ fún àǹfààní tí wọ́n ń fún wa náà láti máa lo péjì láti máa tẹ̀síwájú látàrí pé ká máa bèrè ẹ̀tọ́ wa. Ṣé gan ni? Ìrìnàjò táwa gbé dání ẹ̀ní fọmọjà ọ̀gá mi, ẹ̀ní fọmọjà ẹ̀ní fàyàjà, ẹ̀ní lùgbàdì àìsàn. Ṣé gan ni? Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí. Mo kí yín, ṣé gan ni? Àmọ́ lóore o, láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, lóru. Ẹ ṣe ń dó ti Koiki Media. Ọlọ́run á dó ti ilé àtọ̀nà yín náà. Ìfẹ́ Yorùbá tí ẹ ní, tí ẹ fi ń ṣe gbogbo ilé tí ẹ ń ṣe yìí, mo gbà ládùúrà pé ìfẹ́ yẹn ò ní sọnù nínú ayé yín o. Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín náà. Ẹ ṣé gan ni. Ó dàárọ̀, ẹ jẹ́ ká gba àwọn kọ̀líìsì wa láàyè kí àwọn náà wá ṣe program. Ẹ bá ṣì wà, wọ́n fẹ́ mú àwọn information kan wá lára nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n mú bọ̀ ní kópẹ́kópẹ́ tó pé wọ́n ń dó ti di àwa káwa àrí program tiwa gan ni káwọn tó mú ohun tí torí pé ìkan lára àwọn kọ̀líìsì wa wọ́n ti visit Ògbómọ̀ṣọ́ yẹn tẹ́ bá ti wo YouTube wa ẹ ti wo àwọn fídíò àti post ẹ̀rí bó ṣe ń lọ bẹ́ẹ̀. Ẹ ṣé gan ni o. Ó dàárọ̀, oorun rẹ̀ lásùn, ẹ̀tẹ̀dẹ̀ṣẹ̀ ń wọṣẹ́ náà, ní ṣiṣẹ́ ṣe o, ọkọ̀ ọba, àdá ọba kò ní ṣe ayín lẹ́sẹ̀ o. Ẹ ṣé gan ni. Ó dàárọ̀.